Hi everyone, welcome to my channel. Bí Ògún ṣe jẹ́ nílùú ilẹ̀ Yorùbá, so a mọ̀ pé ìlú Ìrè ni ó wọlẹ̀ sí, ṣùgbọ́n a gbọ́ nínú ìtàn wípé ṣe l'Ògún fẹ́ wá mu ẹmu ní Ìrè wípé ẹni ẹ bọ̀ ọ̀tọ̀ ajagun ni ẹni ẹ bọ̀ kọ́ ni ajagun akákẹ́ bọ́ dùlú ọ̀yá abáwọn lójó òrìkí bó gbẹ̀kàn bá wù lẹ́jọ́ kàn gbẹ́mi sọ sílẹ̀ kàn ẹ́ ṣọ̀pàdé òun náà pè lójó òrìkí ebẹ̀ nídé báwọn kàn ti mẹ́mọ́tí kàn mọ̀ fífọ́ wòwò lélẹ̀ òun lè jẹun tó mọ̀ fífọ́ wòwò lélẹ̀ lórílẹ̀‐èdè ìrìyàdò ní kàn mú lélẹ̀ gẹ́ kó débẹ̀ kọ́ fẹ́ mẹ́mu kọ̀ fún gbẹ̀kẹ́ rẹ mọ́mọ́ kọ́ yà mú gbogbo kọ́ dàkú kó jí o kẹ́ ẹ bẹ́ mu lébẹ̀ kọ́ dàkú mú ti kọ́ bẹ́ kọ́ ẹ láyé àwọn gbọ́dọ̀ tó mọ̀ fífọ́ wòwò lélẹ̀ bó ṣe rì ṣe é gbé lọ lé ní ebi nìyẹn tẹ̀pá ìrè kẹ́ ẹ lọ kọ́ yá kó ní kótókó ìbọ̀ ọ ní kótókó ìbọ̀ ọ ní kọ́ yá kó lọ́nà ọ̀sùn ṣu ẹ̀sùn ṣu òun là á ṣe mú ṣu kàrí mọ́ ẹ̀sùn ṣu amọ́ ìbọ̀gún ọ̀sẹ̀ ẹ̀sùn ṣu ọmú sàpò ọgbà kèrègbè ẹmu rẹ̀ ọmú kọ́ká wòwò ọ̀rẹ́ rẹ̀ náà pé látijọ́ àrí kékeré báyìí òun ní mọ́ kọ́ká bó ṣe rìnnà kó lè nì kó kún bàbá dájì kọ́ lọ kó bẹjú èyí ó kó ké sí kọ́ yá gbẹ̀ ṣúṣúṣú kò ń súnbọ́ kó bó ṣe gbà lọ́ọ̀rẹ́ lè ní lójú ẹsẹ̀ kọ́ yá jẹ kó tún kíyè sí iyì wòwò ẹ mọ́ wòwò ẹ̀rọ ẹ kọ́ mú sí bó ṣe jẹ́ kọ́ mú ní ìnìkọ̀ọ̀kan rẹ balẹ̀ lẹ́jọ́ ibi ti pa àwọn ìbọ̀ ìkòtìbẹ́ náà ti yá dáhùn lọ́la ìkòtìbẹ́ nu ti rún jẹ ibi ọ̀dọ̀ rẹ tẹ̀ka nù àdó sí òun ní bá mú dó sọ síbẹ̀ kọ́ ẹ kan yà wọ́ ọbẹ̀ bọ́ náà mú iṣẹ́ olùrè láyé àtijọ́ tó gba ayé ìyé mi hàn ọbẹ̀ bọ́ òun náà mú ṣíwú kàn mọ́ ẹ̀wọ̀n aṣọ pákìtì kan mú irọ́ ẹ kan yà wọ́ ọbẹ̀ bọ́ ni àbóṣe mọ́ ọbẹ̀ bọ́ ni kò mú dóbi kọ́ ọlẹ̀ sílé ni ikọ̀ ogun bá tẹ̀ bọ̀ nkè àmọ́ arotí ń lè yí àmọ́ kí ẹ sí ògbẹ̀nẹ̀ lógún ara yìí kóyún wọn á dáhùn lóhùn kọ́ bá ẹsẹ̀ tí ogun ibọ̀ bá ti dé yín ó dí àwọn ti yà mọ́ ọbẹ̀ bọ́ ni àwọn ti sá kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ olùlànà ni o olùlànà Ògúndé olùlànà Ògúndé olùlànà Ògúndé àwọn bá ti ké sí bá a láàdèdè kà á jáde sí hàn ogun kà ẹ́ bọ̀ lẹ́yìn nì bá a láà sí hàn gígíríkí ogun kọ́ ọmọ ìrírí ẹrùn gbẹ̀kẹ̀ mọ́ gbọ́njú kàn bí mi sì rèé ní 3349 ni mo kíyan ká kú lélìrì kàn kí mi káàbọ̀ lẹ́rùn gbẹ̀kẹ̀mọ́ gbọ́njú bá kì mo dé orílẹ̀-èdè ìrì èsùrú mọ́tò bá àkọ́yọ́ ọ̀kún kan wọ́n lásìdẹ̀ tí apọ̀mọ ìrì mọ́tò ìpọ̀mọ ìrì o Ògún olìrè ní jẹ́bà ló gbé o olùlànà ní jẹ́bà o ọ̀bá balẹ̀ dání o ẹ̀rín pín bímọ kankan ẹ̀jìnrín igúnlé àrígbọ̀nà ọ̀bọ̀sẹ̀ lé gbìgbọ́ ọ̀nà jí o kí mi mú kan máa mú méjì máa mẹ́sẹ̀ amẹ́lẹ̀ kẹta èso lè kọ́ yẹn oṣẹ́ ọba mi ní àkókò olóko gbẹ́rúgbẹ́rú ọbọ̀ ọlọ́mọ méje pin wẹ́wẹ́wẹ́wẹ́ ọbẹ̀rí ọmọdé oró ṣákeṣáke ọbẹ̀rí àgbà oró gidigbi lálẹ́ ẹ̀jẹ̀ lè ru Ògún tẹ́ bà mí aroko bẹ́lẹ́lẹ̀ sẹ̀rẹ̀sàgbé Ògún wẹ̀ kì bọ́ ló kì mọ́ yèyé rẹ̀ èsàpálélá aborí bẹ lẹ́jú ìrókò lélá odò àpàkọ̀rọ̀ Ògún mọ̀ jẹ́mi rí ọlọ́gbọ̀ òrìrí rẹ̀ ṣèjì òrìrí rẹ̀ ṣẹta ènìyàn kan bá rí ọlọ́kan rẹ̀ kí aroko ẹlẹ́bọ́ ní Ògún mọ̀ jẹ́mi rí ọlọ́rìrí rẹ̀ o lọ́gbọ̀ òde ìwùràn bó lẹ́ o Ògún lélá olíire mọ́kàn. ìjàre aṣọ wo ni Ògún máa ń yọ. orí òyàlà láṣọ Ògún òun lè kẹ́ lọ́ọ̀mì orí òyàlà láṣọ Ògún wẹ̀lẹ̀ aṣọ aláṣọ lògùn dàbóra kọ́ bá kọ̀ máa ṣọ bóra n kò ẹ̀ ṣaṣọ rẹ̀ lẹ́yìn orí òyàlà bá ṣe mú dàárẹ̀ mú ní èkì mo ṣe mọ́mọ́ níyìn o
òrì òun dà ńlá mọ́mọ́ ní o kọ́ bá ti kó lọ́nà kọ́ bá ti ṣe kọ́ fẹ́ jọ rìnnà kù ọ́ tẹ̀ ká gbóṣì hàn bó a ṣe bọ́ bá mi ní ìkólókóló rẹ̀ á lọ́ọ̀rẹ̀ ajá rẹ̀ á lọ́ọ̀dọ́ rẹ̀ o ìkólókóló kò bá mi àmọ́mọ́ nílé kàrin àká ọ̀ni ọba ti rí kó sí kọ́ mi kẹ́ni mọ́ nílé yìí kọ́ rẹ̀ ká bá mi ní o kọ́ pàdé rẹ̀ lọ́nà ọba bá lẹ̀dá lóko lọ́nà ẹni pé bímọ kankan jìnnì gúlé àrẹ̀gbọ̀nà ọbọ̀sẹ̀ lẹ́bi gbọ̀nà kó jí o yẹgẹyẹgẹyẹgẹyẹgẹ ń kò èjì ti ká lè yí o ń kẹ́ dún bùkúrú nínú wòwò olúwòwò jù nù ọba mi ní jẹ́bà o èèpà ọba mi ní jẹ́bà o ń kejì ká lè yí o ọba bá lẹ̀dá ẹni pé bímọ kankan. nǹkan yìí ṣe mọ̀mọ́ nǹkan yìí ṣe àìgbé àṣà àti ìṣera lárugẹ ni káfẹ́ kí parun torí èèyàn mọ́ra kì í bọ́ lẹ́yìn èèyàn kan mú ẹ̀sìn àjòjì á sílẹ̀ ra wọ́n ti sọ oríṣiríṣi irọ́ wọ́n ti pa oríṣiríṣi irọ́ kì í mọ́ra. ọ̀kànlélógba ló mọ lẹ̀kẹ̀ lágbáyé ògún olíre òun lágbàrán òun lè lànà ẹ̀yàn wọ́n rà ríjọ́ kínní àná lọ́gbẹ̀kó dénú ayé ṣe Michael nìyẹn wí ẹjẹ́ o lọ́gbẹ̀kẹ̀ ẹ̀ bọ̀ ṣàrà kò gún nìre bọ̀ ènìyàn bíi ti á ní ọkùnrin dídùn rọ̀gbọ̀dọ̀ bíi tẹ̀rẹ̀ ní o bó ti ṣe dé o Michael nìyẹn jẹ́ o ògún olíre ọ̀bá balẹ̀ dá Michael nìyẹn jẹ́ o. iṣẹ́ wo èyí ìjàre. ogun mọ́mọ́ jèmi rí olóríire rẹ̀ ogun mọ́mọ́ jèmi rí ọlọ́gbà ẹ̀mọ̀dáṣọ àfàràbọ̀lẹ̀ ogun mọ́mọ́ jèmi rí ọlọ́gbà ẹ̀mọ̀dáṣọ bíbọ́ra ẹni pín bímọ kíkan ẹ̀jẹ̀ ní ìgúnlẹ̀ alárìpọ̀nà ọ̀kan ló kà á kọ̀ mí ogun lé láò líre. ogun mẹ́gbẹ̀rún àtòrí ṣòro lẹ́gbẹ̀rún àtòrí kan mi ṣòro màrórù igi bọ́kó ẹgbẹ̀rún àtòrí kan mi ṣeré màrè igi bọ́kó ọ̀kan ló kà á kọ́ mi o. ìṣeun. mo gbèrú lè rí kémẹsẹ̀ ìdákété máa kété mi bàdé kí mi sí ìgbèrú mi o àkété mi bàdé kí mi sí ìgbèrú mi lulẹ̀ lọ́nà ìgbésà o. kó mọ̀ òkè rùsọ́nà mọ́kù mọ́ eléèjò kó mọ̀ mú kété ara bukolo láyé oríṣẹ́ gbẹ́dàgbẹ́ rẹ̀ lórí ògún o ògbèrè mọ̀ bá mi jàjà kì mọ́ mọ̀ rúpa o lèmi kì mọ̀ kúrú ajá kì mọ́ mọ̀ òyìnyín kàlejò òyìn ajá ilé gígùn ọ̀dọ́ ni mi bá rí iṣẹ́ ni mi mọ̀ bá bá ń wá bí ṣùmọ̀ ara rẹ̀ o lulẹ̀ lọ́nà ìgbésà o. mọ̀mọ́ ìjàre ìbá sọ mọ̀mọ́. èmi ní kọ́ ọmọ yóò kì mọ́ kó bọ̀ álẹ̀ kété ọmọ kan kó kò mí lọ́mọ́gun ni mọ́ kó bọ̀ álẹ̀ ọ̀kọ̀ọ̀kan pàdé nínú ràn kété ràn ni mọ́ kó bọ̀. ẹgbẹ̀rún àtòrí ṣòro lẹ́gbẹ̀rún àtòrí kan mi ṣòro màrórù igi bọ́kó ẹgbẹ̀rún àtòrí kan mi ṣeré màrè igi bọ́kó ọ̀kan ló kà á kọ́ mi o.